Adagba jẹ́ Raufu, gbólóhùn kan ni tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàrọ̀ òjíire máa ń lò. Ṣùgbọ́n kí ló bí gbólóhùn yìí nílẹ̀ káàrọ̀ òjíire? Àti ń pé gan, kí ni ìtumọ̀ gbólóhùn yìí? Ohun tá a fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tèní nìyẹn. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ bá mi bọ̀ lórí ètò. Ẹ kú ilé là ń kára lé, wọ́n ní ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Bá a bá déwájú ilé, baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ohùn mi bá fẹ́ dé lásìkò yìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Èmi ni tí ń tòótọ́ Muhammadu Akówódé Wàkúrìdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ somida, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, àjànímògún ni mí, ará àjámọ̀, àwa lọmọ epo ń pẹ́ruru, àjà ń rọ̀ ṣẹ̀, à ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kò lé òun, ṣèbá pọn bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Wọ́n ní àdáṣe ní hùyàn, ìbà òkè hùyàn, bọ́mọdé bá júbà àgbà, ó di dandan kóroko dalẹ̀. Mojúbà kí n tó wọlé o, ìbà ládé, ìbà lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi amọ̀lòlò, alàròrò, ṣèbẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin ló jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀mọ̀. Mojúbà gbogbo pèdèpèdè, mojúbà gbogbo sọ̀rọ̀ lórí ìkànnì yìí lọ́jọ́ tèní, ẹ̀jẹ̀ ń rí tèmi wí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun ìfẹ́ somida fọ́nsà tẹ́ ń fi ìfẹ́ bá a gbọ́ ètò ọlọ́kan-jọ̀kan lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun ẹ kú fẹ́, ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà, ìláyé elédùà kò ní jẹ́ ó tán bẹ̀ o, ẹ bá ń ṣàmì àdúrà. Àní tẹ́ ẹ bá gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ náà sí nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ somida TV. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Yóò sì mọ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ yín pé Bàkúrìdé ti tún gbé e dé o. Àní Adagba jẹ́ Raufu, gbólóhùn kan ni tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tèní. Kí ló bí gbólóhùn yìí? Ẹ̀yin ẹ bá mi wá tákàdá àti gègé kọ̀wé yín láti dè mọ́lẹ̀ lọ́jọ́ tèní. Àní Adagba jẹ́ Raufu, gbólóhùn yìí kìí ṣe èébú rárá, kódà kò tàbùkù sí ẹ̀sìn kan tàbí orúkọ mìíràn rárá. Lótìtọ́ àti lódodo, orúkọ tó dára púpọ̀ tó sì rẹwà òun ni orúkọ Raufu lọ́dọ̀ àwọn mùsùlùmí òdodo. Ìyẹn tí wọ́n máa ń pè ní Abdulraufi. Ṣùgbọ́n ẹni tó bá kúkú sòyìnbó nílé àná, ó di dandan fún un láti túmọ̀ rẹ̀. Òun ló mú mi wá orí ètò lọ́jọ́ tèní, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tí wọn ò mọ̀ ń tó bí gbólóhùn yìí, kódà wọn ò mọ̀ túmọ̀ gbólóhùn yìí, àmọ́ gbogbo ìgbà náà ni wọ́n máa ń sọ Adagba jẹ́ Raufu, Adagba jẹ́ Raufu. Ṣé o ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ sí nítòsí lọ́jọ́ tèní? Mo fẹ́ ṣí gàbá lórí ètò. Àlàyé rèé bọ́rọ̀ ṣe rí nípa gbólóhùn Adagba jẹ́ Raufu. Àní nígbà láyéláyé, òrìṣà ni wọ́n ń bọ ní ìlú Ọ̀yọ́, Aláàfin Òjò pàṣẹkẹrẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì òun náà ti ń di ìtẹ́wọ́gbà díẹ̀díẹ̀ láwọn àkókò náà. Síbẹ̀síbẹ̀, òrìṣà bíbọ bíi Ṣàngó, Ògún, Ọbàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ló fẹsẹ̀ rinlẹ̀ nílùú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún, tí ẹnìkan ò sì dí ẹnì kejì lọ́wọ́ nígbà náà lọ́hùn-ún. Kì í ṣe bíi tòde tèní tó ṣe ń pé à ń fi ẹ̀sìn díra wa lọ́wọ́. Àwọn olóró wọ́n lẹni tí ń kírun kó mọ́ kírun, bẹ́ẹ̀ làwọn ẹni tí ń kírun náà wọ́n lẹni tí ń ṣòro kó mọ́ ṣòro. Tí àwọn kìrìsìtẹ́nì ó mọ ní àwọn ń ṣìṣọ́ òru kó lóró ó mọ́ jáde, tó lóró náà ó sì ní pé láéláé àwọn ń ṣọdún orò. Kò rí bẹ́ẹ̀ nígbà náà lọ́hùn-ún. Kí ló wá bí gbólóhùn tá a fẹ́ mẹ́nubà yìí? Adagba jẹ́ Raufu. Ibi tá ń lọ gangan rèé. Ṣé ẹ ti mú tákàdá àti gègé kọ̀wé yín láti dè mọ́lẹ̀? Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní arákùnrin kan bẹ nígbà náà lọ́hùn-ún tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ògúndélé.
inú ààfin ni Ògúndélé yìí ń gbé. Ẹ̀sìn Ṣàngó òun ni Ògúndélé yìí sì ń bá wọn ṣe nígbà náà lọ́hùn-ún. Ògúndélé yìí ó ti kúrò ní màjèsín toró ti di géńdé ọkùnrin, òun náà ti tójú bọ́ nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n nígbà tó wá di nínú oṣù àwẹ̀ Rọ̀mọ̀dọ́nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, àwọn àáfàá kan wá sígboro ìlú Ọ̀yọ́ ńgbà náà lọ́hùn-ún tí wọ́n ń ṣe wáàsí káàkiri ìlú Ọ̀yọ́. Wáàsí táwọn àáfàá yìí ń ṣe káàkiri ìlú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún lásìkò àwẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ yìí ó bẹ̀rẹ̀ sí ní wọ arákùnrin Ògúndélé yìí lákìyẹmí ara. Ògúndélé ń gbádùn ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn àlùfáà yìí ń sọ nígboro ìlú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún. Débi wípé arákùnrin Ògúndélé yìí yóò mọ yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò láàfin láti lọ gbọ́ wáàsí àwọn àlùfáà yìí nínú àwẹ̀ nílùú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún. Kí ló wá ṣẹlẹ̀ tí a fi rí gbólóhùn yìí? Àdàgbà jẹ́ Raufu. Ṣó ti mú tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀? Ṣó ti ń dè mọ́lẹ̀? Mò ń padà bọ̀ lórí ètò. Àní nígbà tí wáàsí ọ̀rọ̀ Ọlọ́run àwọn àlùfáà yìí ó jingiri wọ Ògúndélé lára tán, Ògúndélé ò bẹ́ṣubẹ̀gbà ló bá palẹ̀ mọ́ gbogbo ẹrù rẹ̀ láàfin, ló bá kó tọ̀ àwọn àlùfáà yìí lọ. Ó sá lọ bá àwọn àlùfáà yìí. Inú àwọn àlùfáà yìí dùn wípé wọ́n tún rẹ́yàn darapọ̀ mọ́ wọn nínú ẹ̀sìn wọn. Àwọn àfáà yìí bá pinnu pé kò wá ní ṣe é gbọ́ ká ní pé àfáà tuntun tó darapọ̀ mọ́ wa yìí Ògúndélé lorúkọ rẹ̀ yóò máa jẹ́. Ná bá foríkorí, wọ́n fi kùn lókun, ná bá porúkọ dà fún arákùnrin Ògúndélé yìí. Orúkọ tí wọ́n fún arákùnrin yìí nígbà náà lọ́hùn-ún òun náà ni Abdulraufi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, ìṣe wa ò ní ṣe kó mọ́ yàtọ̀. Abdulraufi tí wọ́n fún arákùnrin Ògúndélé yìí, àwọn èèyàn ń gé kúrúkúrúkúrú, wọ́n sọ ọ́ di Raufu gẹ́gẹ́ bí àwa náà ṣe máa ń ṣe ní àwọn àgbègbè wa lénìí. Tí wọ́n bá bímọ kan tó bá sọ ní Múfọ̀dílù, á bẹ̀rẹ̀ sí ní pè é ní Múfà. Àbí tán bá bímọ kan tó bá sọ ní Kàùsára, á bẹ̀rẹ̀ sí ní pè é ní Káókáó. Bẹ́ẹ̀ náà ni nígbà náà lọ́hùn-ún wọ́n sọ Abdulraufi, wọ́n sọ di Raufu. Ògúndélé wá porúkọ dà, ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Raufu. Kí ló wá ṣẹlẹ̀ tí gbólóhùn yìí fi jáde nílẹ̀ Yorùbá tó fi di àṣàmà tí gbogbo wa fi ń sọ yín pé àdàgbà jẹ́ Raufu? Mò ń padà bọ̀ lórí ètò. Àní nígbà tí àwọn àfáà yìí tí wọ́n fẹ́ kúrò nígboro ìlú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún, Ògúndélé tá a mọ̀ sí Raufu ó tẹ̀lé wọn lọ. Ọ̀tún wá Ògúndélé, wọn ò rí i mọ́. Bẹ́ẹ̀ òsì ń wá Ògúndélé, wọn ò mọbi tí Ògúndélé gbà. Nígbà tó tún di ọdún míì, ìyẹn inú àwẹ̀ ọdún míì, àwọn àfáà yìí wọ́n tún padà wá sí ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìṣe wọn láti máa wá ṣe wáàsí wọn káàkiri. Ṣùgbọ́n ìgbà tí wọ́n ń bọ̀, arákùnrin Ògúndélé yìí, ìyẹn tá a mọ̀ sí Raufu, ó tẹ̀lé àwọn àlùfáà yìí padà sígboro ìlú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún. Bí wọ́n ṣe wọ àárín ìlú Ọ̀yọ́, àwọn ọ̀rẹ́ Ògúndélé nígbà tí wọ́n rí Ògúndélé báyìí, àwọn òkúkú mọ̀ yìí pé Jagunlabi ti parúkọ dà. Ọ̀tún ṣe Ògúndélé rèé. Ògúndélé, ibo ló gbà lọ látọdún yìí? Ògúndélé tá a ti ń wá látijọ́ yìí rèé. Ṣùgbọ́n Ògúndélé ò ṣe bí Ògúndélé mọ́. Ògúndélé ti múra àfáà, kódà ó ti wé láwàní sórí, ó ti ń bá wọn ṣe wáàsí kiri. Gbogbo àwọn ẹni tí wọ́n mọ Ògúndélé ni wọ́n lọ bá Ògúndélé. Ibo ló gbà lọ? Kí ni ìṣẹ̀lẹ̀? Ibo ló ti pàdé àwọn àfáà? Ògúndélé ń jẹ́ kí wọ́n mọ̀ yín pé ẹ wò ó, ẹ̀yin èèyàn mi, ìlú ti yí padà báyìí, orin sì ti yí padà. Àbí orin ti yí padà báyìí, ìlú gan sì ti yí padà. Èmi ò jọ́gúndélé mọ́ o, mo ti porúkọ dà. Abdulraufu ni mò ń jẹ́. Àwọn èèyàn ní Raufu. Ó ní bẹ́ẹ̀ ni, Raufu ni mò ń jẹ́ báyìí, mi ò jẹ́ Ògúndélé mọ́. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ pé nígbà ó sígbà ó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, ọjọ́ kẹjọ tá a bá bímọ, òun náà la máa ń pa súná fún, la máa ń sọmọ yìí lórúkọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi Ògúndélé ṣe yẹ̀yẹ́ pé ṣé àgbàlagbà ara lè wọ́n fi pa súná tiẹ̀ ni? Ta ló pa súná fún ẹ? Ta ló fún ẹ lórúkọ? Ìgbà yìí làárọ̀ tó fi dàgbà tán tó wá parúkọ dà sí Raufu.
ó wá ń fi arúgbó ara jẹ́ Raufu. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi Ògúndélé ṣe àwàdà, wọ́n fi ṣe yẹ̀yẹ́ nígbà náà lọ́hùn-ún. Àtàrà ọ̀rọ̀ yìí ló ti di ìtàn nílẹ̀ káàrọ̀-ò-jíire tó sì ti di àṣàmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pa nílẹ̀ káàrọ̀-ò-jíire wípé Adagba jẹ́ Raufu, Adagba jẹ́ Raufu. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn fẹ́ pe àpèjẹ́ orúkọ yìí, tó fẹ́ pe orúkọ yìí jálẹ̀, wọ́n tó wá fi kún yín pé Adagba jẹ́ Raufu, afarúgbó ara jẹ́ àmúdá. Ẹ̀rí pé Yorùbá pélédè, bẹ́ẹ̀ ni wọ́n pé láṣà. Àṣàmọ̀ yìí ló ti bẹ́ sílẹ̀ látìgbà náà lọ́hùn-ún títí fi di èní, tó ṣe ń pé tọmọdé bá fẹ́ sọ, wọ́n ní Adagba jẹ́ Raufu, tí àgbàlagbà bá fẹ́ sọ, wọ́n ní Adagba jẹ́ Raufu. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ ohun tó bí gbólóhùn yìí, wọn ò mọ̀ túmọ̀ gbólóhùn yìí nílẹ̀ káàrọ̀-ò-jíire. Àwọn àkókò, àwọn ìgbà wo la lè lo gbólóhùn yìí nílẹ̀ káàrọ̀-ò-jíire? Mò ń padà bọ̀ wọ́ orí ètò. Àwọn àkókò tá a lè lo gbólóhùn yìí nílẹ̀ káàrọ̀-ò-jíire, ká ní lápèjúwe, à ń sọ fẹ́yàn kan pé kó fi ọjọ́ àárọ̀ rẹ̀ kó fi ṣe nǹkan kan. Ọjọ́ wá ń lọ lórí rẹ̀. Ìgbà tí ọjọ́ wá lọ lórí rẹ̀ tán, ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe kíní tá a ní kó ṣe yìí. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀, a lè pe gbólóhùn yìí fún yín pé Adagba jẹ́ Raufu. Bóyá àpèjúwe yẹn ò yé yín dáadáa, ẹ jẹ́ mú lápèjúwe. Ọmọ tá a ní kó kọ́ṣẹ́ láàárọ̀ rẹ̀ tí ń fi àárọ̀ ṣeré títí nígbà tó di géńdé ọkùnrin, nígbà tó tójú bọ́ tán. Àkókò yìí gan ló wá bẹ̀rẹ̀ sí ní lọ sọ pé òun fẹ́ kọ́ṣẹ́ télọ̀, àbóun fẹ́ kọ́ṣẹ́ mẹkáníìkì, àbóun fẹ́ kọ́ṣẹ́ kápẹ́ńtà. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀, a lè pa òwe yìí fún yín pé Adagba jẹ́ Raufu. Ẹ má ṣì mí gbọ́ o, ó jọ bí òwe ni. A lè pa àṣàmọ̀ yìí fún un torí pé àṣàmọ̀ la lè pè é nílẹ̀ káàrọ̀-ò-jíire. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ ń pè Yorùbá pé láṣà, Yorùbá pé lédè. Ẹ já gbé àṣà wa lárugẹ. Ẹ wò ó, agbo àṣà ni mo mú yín lọ lọ́jọ́ tèní. Tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ Somida TV. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sabọ̀néèsì nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Yóò sì mọ sọ fún yín ní gbogbo ìgbà tá a bá gorí ètò yìí pé Bàákóredé ti tún gbé e dé o. Mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Lára àwọn nǹkan tẹ́ mọ̀ gbọ́ lórí ìkànnì yìí, àwọn ìrírí ayé, àwọn fèyíkọ́gbọ́n, àwọn àṣà Yorùbá, àwọn àmọ̀ràn ọlọ́kan-ò-jọ̀kan. A mọ̀ gbé àwàdà kẹ́ríkẹ́rí wá fún yín. Kódà ìpolówó ọjà a mọ̀ gbé wá fún yín lórí ìkànnì Ohun Ìfẹ́ Somida TV. Tẹ́sì mọ́ gbádùn wa. Bóyá yín bá fẹ́ ká bá yín polówó ọjà yín lórí ìkànnì yìí, ẹ pè Ohun Ìfẹ́ Somida lórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ fi tí kẹ́ fi gbé tiwa lárugẹ, káwa náà ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Káyọ̀ mọ iṣẹ́ tẹ́ ń ṣe, káyọ̀ mọ ohun tẹ́ ń tà. Torí pé gbogbo àgbáyé ni wọ́n ń wò wá báyìí. Ẹ mọ fi àdúrà kẹ́ fi mọ tì wá lẹ́yìn. Gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá tún fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ ṣe fún wa, à ń retí rẹ̀ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì yìí kí ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. Ẹ wò ó, mi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu. Ibí yìí ní dúró sí lọ́jọ́ tèní. Tó bá tún di láìpẹ́, ẹ pàdé mi lórí abala míì lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́. Ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi lè ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé Bàákóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Somida, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tààrò. Ìpàdé mi àtìyín ó tún di ní kòpẹ́kòpẹ́. Títí ìgbà tátù mọ́ pàdé, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.